nǹkan tó ṣẹlẹ̀ sí lady ǹjẹ́ ní nǹkan tí àwọn èèyàn pass through ṣé wá rí wọ́n fẹ́ fi àsìkò yìí bẹ̀ gbogbo àwa tá rẹ́pù ilẹ̀ Yorùbá tá jẹ́ ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá yìí tá wá láti òtù tí blood òtù dẹ̀ ràn ní veins wa mo fẹ́ jẹ́ ká dìde sí obìnrin yìí èmi ò ní kankan tí mo lè ṣe ju nǹkan tí mo ń ṣe lọ. Gbogbo ẹ̀yin mùsùlùmí pátápátá mo kí yín ní kí tọ́lá mo kí yín ní kí tọ́lá àkóǹgbẹ ẹ̀mí arẹ́yìn oṣù gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì náà mo kí yín o mo kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe mo kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá mo kí ọkùnrin mo kí obìnrin tí ẹ̀ ń dúró tì mí lórí ọ̀rọ̀ yìí látìgbà tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀. Mo dúpẹ́ ẹ ní rógun ẹkún ẹ ní rógun ẹjọ́ ẹ ní rógun wàhálà. This video I'm about to make is appreciation video fún gbogbo yín pátápátá ten supporting financially, calling, checking on me. It goes a long way. Ọlọ́run ló lè bá mi san yín lẹ́san. Gbogbo videos yẹn ni mo rí pátápátá. Mo rí gbogbo DMs, mo rí gbogbo comments, mo rí gbogbo effort yín lórí kí n lè get justice yìí. Lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà ọ̀rọ̀ náà á já sí bá a ṣe fẹ́. Gbogbo yín ni mo dúpẹ́ fún. Ṣé wá rí mo fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan. Mo fẹ́ kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ Alagusi. Wọ́n yà mí lẹ́nu gan. Wọ́n ṣe oore mi lè gbàgbé fún mi. Wọ́n ṣe oore téèyàn kankan ò ṣerú ẹ̀ rí. Wọ́n ṣe fún mi. Síwájú ohun gbogbo ìbà Ọlọ́run ìbà àwọn èèyàn mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìgbà tí mo ṣalábàápàdé fídíò Aralola bí tó ti ń show appreciation orí mi wú gan ṣùgbọ́n nǹkan méjì ni ló mú mi ṣe fídíò lórí ẹ̀ ní tilẹ̀ tó lọ́n gbogbo àti kéèsì yẹn hot ní ìjáde mi sọ anything lẹ́yìn pé mo ń pray sí mo ń bá pray torí mo pé bí mo torí ẹ̀ wá sórí social media àdúrà náà lọ́rọ̀ rẹ̀ jẹ́ mọ́ ṣùgbọ́n mo rí ẹ̀kọ́ méjì kọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí. Àkọ́kọ́ lórúkọ Aralola mo mọ ọmọbìnrin náà lẹ́yìn pé mo pàdé ẹ̀ lórí social media bí kálukú bọ́kọ̀lọpọ̀ èèyàn ṣe pàdé ẹ̀ ṣùgbọ́n jọ mí lójú pé ó rí àánú gbà torí wípé bá a ṣe máa ń ṣe ẹlẹ́yàmẹ̀yà tó nínú ẹ̀sìn nínú ìwà nínú ìṣesí wọn ṣe ẹlẹ́yàmẹ̀yà lórí ọ̀rọ̀ ọmọbìnrin yìí jẹ́ kí wọ́n á mọ̀ pé ó rí àánú gbà. Mo dẹ̀ nígbàgbọ́ pé tí gbogbo ìran Yorùbá tá a bá rìnrìn àjò yìí ó ṣeé ṣe kílẹ̀ Yorùbá ó ti tẹ̀síwájú jù báyìí lọ. Tí Kristẹni ò mọ ríra ẹ̀ bí ọ̀tá Mùsùlùmí tí Mùsùlùmí ò mọ ríra ẹ̀ bí ọ̀tá oníṣẹ̀ṣe tá a mọ̀ fèpè kádùá wa tí ò jádùá ò gbà nìyẹn o. Nígbà tó bá ń ṣàdúà tó ń ṣépè fáwọn kan tó ẹ̀ pọ́lọ́ náà ló ṣẹ̀dá àwọn wọ̀nyí. Táwọn kan náà ń ṣe ìwúre tí wọ́n ṣépè pé òjíṣẹ́ kan bákan ló ṣe rí bákan ló ṣe rí. Ẹ jẹ́ kó ń dìdò èrè ọmọdé ni. Àkọ́kọ́ lórúkọ ẹbí Aralola àtòkọ ẹbí mi kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó pàápàá jùlọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹlẹ́sìn Islam pátápátá. Mo bá ọmọbìnrin yìí dúpẹ́ lọ́dọ̀ gbogbo ẹlẹ́sìn ìṣẹ̀ṣe pátápátá. Bákan náà mo wá tó dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹlẹ́sìn Kristẹni. Èmi ò mọ̀ pé àbí anyway ṣá ẹ̀yin tí mo fẹ́ kọjú sí lẹ́yìn ìdúpẹ́ mi mo fẹ́ kọjú sọ́lọ́run ọba ṣẹ̀dá ayé pé ìwọ̀nba bí tẹ́jọ́ náà kù sí Ọlọ́run bá mi dá ẹ láre. Ọlọ́run bá mi gbọ́ àdúrà rẹ bá mi ṣàánú ẹ ìṣẹ̀dá ẹ kó bá mi yọ ẹ nínú ọ̀fìn torí pé mo gbìyànjú láti wo ìwọ̀nba díẹ̀ nínú fídíò tó fi ṣàlàyé àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ from 1 to 7 parts but mi lè wo gbogbo ẹ̀ tán. Kò sí bí wọn bá jábí amọ yóò ronú lórí ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn tá a máa ń lọ gbẹ́jọ́ bá nílé ẹjọ́ ọ̀rọ̀ kì í lọ bẹ́ẹ̀ torí pé wọ́n á ṣèwádìí tó tọ́ àtẹlẹ́ tó yẹ lẹ́nu àwọn agbẹjọ́rò kò
kó tó di pé wọ́n á sọ̀rọ̀. Ìdínà sọ̀rọ̀ tẹ́lẹ̀ mistake Ọlọ́run bá kọ́ wọn mọ̀ ṣe, yóò bá fọ̀nà mọ̀ wọ́n lórí ọ̀rọ̀ Aralola. Ẹ̀kọ́ tí mo wá kọ́ rèé, gbogbo ẹ̀yin ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta tàjọ ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, kì í ṣe pé ẹnìkan ló pe ẹnìkan pé ẹ jẹ́ ká sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ ọmọbìnrin yìí, ṣùgbọ́n ẹlẹ́sìn tó gbọ́dọ̀ ronú jù tó dẹ̀ gbọ́dọ̀ fi mọ̀ọ́rẹ́ hàn iná ẹlẹ́sìn Islam. Inú mi dùn ọgbà tí mo gbọ́ appreciation Aralola, ó pe àwọn kìrìsìtẹ́nì ní ọmọ ìyá òun. Mo pé ó lè pẹ́ kó yá nísìn káwọn mùsùlùmí kan tún máa criticize ẹ̀ pé sọmọ ìyá rẹ̀ ní kìrìsìtẹ́nì. So tó bá yẹ pé ìyá tó bí náà bímọ kan tó jẹ́ kìrìsìtẹ́nì, ṣé kò yín nù torí pé ó jẹ́ lẹ́sìn kìrìsìtẹ́nì? Mo ti rí ọmọkùnrin kan náà lẹ́yìn tó ti sọ̀rọ̀ pé kì í ṣe yá aláwọ̀, kì í ṣe yá látìfù, kì í ṣe yá àyàsẹ̀, nǹkan ló yọ Aralola. Ọmọbìnrin kan dá lóhùn, wọ́n ti fẹ́ kí religion crisis, wọ́n ti fẹ́ kí bọ̀ ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ, which is tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. So mo aró níṣẹ̀ṣẹ̀ kan náà táwọn náà dá lóhùn pé táwọn ṣe àwọn ò sí fún ẹ, Aralola làwọn ṣe fún. Kí ló dé? Kí la fẹ́ gbà ń bẹ̀? Màálù ń sáré, Fúlàní pọ̀ ṣẹ̀ṣẹ̀, eré gà láwọn méjèèjì ń sá. Àwa ń pè fúnfẹ́, à ń pè fàlàáfíà. Orúkọ tó bá wù yín ẹ lè sọ wá. Ẹ bá wa gbọ́ pé wà lọ́mọ ẹrú mọ́ kẹ́pẹ́ wà lọ́mọ ẹranko. Alhamdulilayi, ọba tó ṣẹ̀dá ẹrú náà ló ṣẹ̀dá ẹ̀yin tẹ́ pé láyé lọ́mọ èèyàn. Ọba tó ṣẹ̀dá ẹranko náà ló ṣẹ̀dá àwa náà tá a jọmọ èèyàn. So ìmọ̀ lanu pé ní ló kọ́kọ́ tàbí ìmọ̀ lanu mọ̀ sọ̀rọ̀ àlùfànṣá síra ẹni kò sínú nǹkan tó bójú mu. Ẹ jẹ́ ká gbé tọ́lọ́run a lè gbé ti sẹ́gbẹ̀ kan, ṣùgbọ́n ká sọ pé tá bá yọ ti Ọlọ́run tá bá gbé sẹ́gbẹ̀ kan, ká wá wo ti ilẹ̀ Yorùbá tá a wà yìí. Èdè àpọ́nlé Yorùbá lónìí, Yorùbá mọ̀ tó máa yẹ sí, Yorùbá mọ̀ tó máa pọ́nlé. Yorùbá tó ní ẹni làákọ́tẹ́ ká tó ojú làákọ́tẹ́ ká tó tẹ́ ní fàlejò. Ṣé wọn mọ nǹkan tí wọ́n ń ṣe ni? Kí ni ìtumọ̀ owó yìí? Owó yìí sọ fún wa pé ẹni tó ń wá ẹ bọ̀ tó bá ti kọ́kọ́ rójú rẹ tó kọ́kọ́ yọ̀ mọ́ tó ṣe tó káràmásì kí ẹ máa wo lẹ́kùjọ́ mẹ́ta, ó ti kọ́kọ́ tẹ ojú nù. Tó bá tẹ́ ní yóò jókòó. Ṣùgbọ́n àlejò ń bọ̀, ó kọ́kọ́ lejú pa. Ó wá ṣẹ̀ṣẹ̀ ń tẹ́ ní oníjókòó. So ilé ìtútù mọ̀ sí pé Yorùbá gangan, èdè wa, àṣà wa, ó kìlọ̀ wà bàjẹ́. Kí ló wá dé ta torí ẹ̀sìn ta sọ̀rọ̀ àwa dọ̀tá ara wa? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, tí gbogbo wa bá dìde sí kéèsì yìí, báwọn èèyàn bá dìde sí, tí mùsùlùmí ò dìde sí, tí kìrìsìtẹ́nì ò dìde sí, tẹ́lẹ̀sìn àbáláyé ò dìde sí, tọ́lọ́run ó bá yọ ọmọdé yìí lọ́fún yọ, ṣùgbọ́n Ọlọ́run lò yín, ó fi yín ṣe sábàbí nǹkan rí, àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí. Kí wá ló dé tó jẹ́ pé lẹ́yìn èyí láṣẹ̀ṣẹ̀ wàá máa ṣe gbọ́n mi sí omi òtó? Nídẹ̀ ẹ jẹ́ àpèfẹ́ padà. Gbogbo ẹ̀yin alásọ̀bàjẹ́ lórí social media, ní mùsùlùmí, ní kìrìsìtẹ́nì, lóníṣẹ̀ṣe, ẹ jẹ́ kí kálukú kọjú mẹ́sìn nẹ̀. Ẹrú àlá sìgìdì làlá, ẹni bá ṣe kìnní kan yọ wọ̀ná, ẹni bá ṣe kìnní kan Ọlọ́run paná àdẹ́bọ̀rẹ́, kìnní kan àwọn kan kiri yó. Subhanallah. Mọ̀ pé tó o bá nígbàgbọ́ nínú Ọlọ́run tó ń sìn, nígbàgbọ́ pé Ọlọ́run tó ṣẹ̀dá kìrìsìtẹ́nì ló dá mùsùlùmí, iná ló dábà àwọn oníṣẹ̀ṣe. Lábẹ́nú gbogbo yín dẹ̀ ń jáde, ẹ̀ ń sọ tó wù yín nípa àwọn ẹ̀sìn yìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín dẹ̀ lẹ́jọ́ ní àjọṣepọ̀ lẹ́yìn ní kọ̀rọ̀ táwọn èèyàn ò lè bá yín bẹ̀. Kí ni wọ́n ń pè ní wà tí ò dáa? Ṣebí téèyàn ń wù táwọn èèyàn ò lè bá yàn bẹ̀ ni? Ẹ jájọ pa ọ́pọ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀. Mo sọ́rí láti sọ ohun tó ṣẹlẹ̀ yìí o, torí pé ara wa máa ń kó òdodo ọ̀rọ̀ nígbà mi. Tó bá ṣe pé oníṣẹ̀ṣe nírú nǹkan báyìí ṣẹlẹ̀ sí, ó possible kí gbogbo ẹlẹ́sìn méjèèjì kó máa contribute sí, tó máa fi religion tó, tàbí kó jẹ́ pé èèyàn péréte tó bá súnmọ́ lọ́nà míì tí kìí ṣe ńlá lẹ́sìn. Ọ̀pọ̀lọpọ̀ wá ṣiṣẹ́ fún Aralola láì wo ti religion. Ṣàmẹ́ni tọ́lọ́run wò
ọlá rẹ̀ tó fi gbàdúrà rẹ̀. ó lè jọ nǹkan mi létí ẹ wàhálà tí ẹ nìyẹn. sọ ọ̀rọ̀ mi ò ní pọ̀ tó fàṣì kókó yìí mo tó fi bẹ Ọlọ́run lórí ìwọ̀nba abitọ́rọ̀ náà kù sí àti gbogbo ẹ̀dá yòówù láyé tí ń jẹ́yà ìmọ̀dí. Ọlọ́run bá mi ṣàánú wọn, bá mi kó wọn yọ. ìjẹ́ mùsùlùmí ni, ìjẹ́ kìrìsìtẹ́nì, ìjẹ́ lẹ́sìn ìṣẹ̀ṣe, Elédùmarè wọlá agbára tó fi ń jọ́ lóun tẹ́dá ayé kan wọn, bá mi ṣàánú wọn, bá mi kó wọn yọ. gbogbo tó bá wá jẹ́ pàkúté aburú fèmí àtẹ̀yìn náà tá a mọ̀ Ọlọ́run kó wa yọ mẹ́, ṣàánú wa, làwa la dúkìá wa, làwa la àwọn ọmọ wa, làwa la àwọn ẹbí wa. pé tá burú ó kàn láyé tí ó kàn wá, Ọlọ́run bá wa ṣàánú rẹ̀, bá wa kó wọn yọ. mo fi parọ́ wà gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, ẹ jọ̀ọ́ títorí Ọlọ́run àtàná Muhammad tó wáyé pé tòótọ́ lẹ nígbàgbọ́ lẹ́sìn gbàgbé ẹ̀sìn tẹ́ gbé dání, ẹ̀sìn àlàáfíà ni. ẹ jẹ́ ká lọ sinmi wàhálà lórí social media. mo bẹ̀ ẹ̀yin ọmọlẹ́yìn Kristẹni, mo fi Bíbélì tẹ́ gbẹ́kẹ̀lé tẹ́ gbójúlé mo fi bẹ̀ yín, tó wáyé pé tòótọ́ ẹ gbà pé ẹ̀sìn Kristẹni ẹ̀sìn àlàáfíà ni. ẹ jẹ́ ká sinmi wàhálà, ẹ jẹ́ ká sinmi wàhálà. ẹ̀yin ẹlẹ́sìn ṣẹ̀ṣe tẹ́ gbà pé lóòótọ́ ẹ bájàgídíjà kan wá, n tó jẹ́ kí n máa tó fún mọ́ dàbí pé bóyá ọ̀rọ̀ mi máa ń sábà ṣáìdì yín ni pé mo wo àárín yín dáadáa, àti pé lẹ́nu àná táwa náà dáyé yìí àìmọye àwọn oníṣẹ̀ṣe tán súnmọ́ wa nígbà táwa náà ṣẹ̀ṣẹ̀ dáyé, tó pé tí wọ́n bá bímọ tí wọ́n bá sọ lóko Ifá tán kán tó sọ lóko Ifá wọ́n á pa àwọn afáwọn anìkan bá àwọn sọ lóko mùsùlùmí. irú ẹ̀ ò ṣẹlẹ̀ mọ́ ń sìn, torí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín ti kàṣe jù bọ́. ìdí nìyẹn tó fi dàbí pé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí mo máa ń sọ wọ́n máa ń fẹ́ rí mi bígbà mò ń ṣáìdì oníṣẹ̀ṣe. a ní lọ́mọ ìyá, a ní bàbá, a ní lẹ́gbọ̀n, a ní lánàá, a ní lábúrò. so kí wàá la fẹ́ ṣe àti wọnú ara wa, ṣáwa la fẹ́ ṣèdájọ́ ayé ni? Elédùmarè nìkan ni ó ṣèdájọ́ ayé o. Elédùmarè nìkan òun lọ́ba rí nínú òde tó lè ṣèdájọ́ ayé. Aralola, Allahumma anta salam wa minka salam wa ilayka yarju salatu wa inna rabbana atin salat wa inna rabbana jannata ya salat tabarakta rabbana haka alayka ya sal jalali wal ikram. Ọlọ́run bá kó ọyọ salamu kala biro mi tó bá kó lórí ẹ̀ tó kò ní bọ́ sórí èmi náà. Before, they said any matter at the court, they don't publicize it. But this period of time, I don't have any other option than to publicize. Because I don't know the report the DPP will write again, whether it will favor me or not. Attorney General of Lagos State, DPP department, help me, I am innocent. Governor Babajide Sanwo-Olu, help me, oh. Mrs. Babajide, help me, oh. I'm innocent. I'm also a mother. I'm a mother of 2. I have experienced childbirth twice. Concerning this case, I lost a whole pregnancy. Nobody is looking towards that pains. Both the school, the father of the girl who started all the story, they are in their own comfort zone, sleeping the way they want, walking freely. And here I am, crying every night to beg God to have mercy upon me. To have mercy upon me. Our parents mi ti dìdàkudà lórí ọ̀rọ̀ yìí o. Especially my mommy. I'm tired. I'm tired of crying over this case. Ẹkún ti sú mi. Because I have wept. I have prayed. I've done a lot of things concerning this case. Lagos State Ministry of Justice, have mercy. DPP department, have mercy.
I can't even afford any lawyer, any payment again. I can't afford it. I can't afford it. I'm the only one to cater for my parents. I'm the only one to cater for my children. Iṣẹ́ 20,000, a work of 20,000. Want to send me to life imprisonment. Ẹ̀yin abiyamọ ayé, ẹ ṣàánú mi o. Have mercy. Have mercy. Help me to tag any activist you know. Help me to call VDM attention. Anybody. This is 6 years. 6 good years. They removed the school. They removed Toluwani. They removed the proprietor. They removed the driver. They now hold me responsible. They hold me responsible. A 3-year-old girl recalled that I was the one who of her clothes rubbed her chest region and inserted pyro into her vagina. And anybody who commits this kind of a sin should be punished under section blah blah blah. Ambassador Rukayat Tobiloba shall be prosecuted to life imprisonment. Life imprisonment. This is 6 years. Legal advice. Kojade. Courts. They are not doing anything. I keep on going every day. Every day. Every day. I keep on going to court all the time. All the money I'm supposed to be using for good thing. All the money I need to be providing for my child, for my parents. I kept on spending it over this case, here and there. Help me to pray, help me to pray, help me to pray. I have no connection. It's because they see me less among them. They see me as someone who has nobody. Even if it is a generational problem. Could it up to this level? Could it up to this level? So the reason why I made that video yesterday was because I saw a video of the prisoners that they are giving them food in that prisoner motto. Then I remember on the 10th of March last year, prison is a bad experience. Almost 1 year now. If I remember the trauma, that 4 days I spent was like 4 years with my innocent 9-month-old baby. A 9-month-old baby that wasn't even there when they started all the story. We are both suffering for it together. The spirit of that my innocent boy will surely vindicate me. This is the whole story, guys. Thank you so much. Help me to share, like, tag anybody you know that can be of help. I'm tired. I'm just tired. For the sake of my children, for the sake of my parents. Imagine kí n share why mo díẹ̀ jọ. Imagine kí n share why mo díẹ̀. Ministry of Justice, Lagos State, please. I want you to write a report that will suit me. I want a report that will also state my own freedom too, please. I need my freedom. I want my freedom back. Please, please, help me.
have mercy. They brought half story to your table. Commissioner of Police, Lagos State, they said the case is now between I and you. The parents are no more coming to court, enjoying their own life. If they want to announce the case at the court now, COP versus Ambassador Rukayat, Commissioner of Police of Lagos State versus me. I never see commissioner for my life. And they drag case with me. 6 years. 6 years. This is the story. This is the story. This is the story, guys. Help me. Help me. Thank you so much. Ǹjẹ́ nǹkan tó ṣẹlẹ̀ sí lady? Ǹjẹ́ nǹkan tí àwọn èèyàn pass through? Ṣé wá rí wọ́n fẹ́ fi àsìkò yìí bẹ̀ gbogbo àwa tá rẹ́pù ilẹ̀ Yorùbá. Tá jẹ́ ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá yìí. Tá wá láti O2. Tí blood O2 dẹ̀ ràn nínú veins wa. Mo fẹ́ jẹ́ ká dìde sí obìnrin yìí. Èmi ò ní kankan tí mo lè ṣe ju nǹkan tí mo ń ṣe lọ. Èmi dẹ̀ mọ̀ wípé àìmọye àwọn èèyàn tí wọn ò lè jáde sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ yìí, tí mo dẹ̀ mọ̀ wípé wọ́n ní ìkápá láti ran obìnrin yìí lọ́wọ́, tí mo dẹ̀ mọ̀ pé wọ́n lè ṣe é. Mo fẹ́ jẹ́ kẹ́ dìde tí obìnrin yìí. Wọ́n ní March 12 ló fẹ́ lọ ṣe ìdájọ́ fún obìnrin yìí. Ẹ jọ̀ọ́ mo fẹ́ jẹ́ kẹ́ dìde. Mo fi títóbi Elédùmarè mo fi bẹ̀ yín. Gbogbo àwa tá jọ ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, èèyàn kọ́ dẹ̀ fi wá kọ́ mi lọ́rùn pé akéde bá mi ṣe fídíò lórí fídíò yìí, bá mi pé gbogbo àwọn tá jọ ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá yìí kọ́ dìde láti help obìnrin yìí. Mo dẹ̀ sọ fún wọn wípé àwa ò ní agbára kan tá lè ṣáájú ká sọ̀rọ̀ báyìí lọ. Àwọn tó lè ṣèrànlọ́wọ́ sóbìnrin yìí wọ́n á dìde. Tèmi dẹ̀ nígbàgbọ́ pé obìnrin máa rí àánú gbà lágbára Ifá, lágbára Olódùmarè, lágbára àwọn alálẹ̀, lágbára àwọn irúnmọlẹ̀, lágbára àwọn òòṣà tó ti lọ tó kẹ̀sì ń bọ̀. Obìnrin máa rí ìdájọ́ òdodo, ó máa rí gbà. Ẹ̀yin tí akéde, ẹ jọ̀ọ́ any help tẹ́ bá lè ṣe fóbìnrin yìí kò yàtọ̀ sí pé ẹ ṣe help fàkéde o. Tẹ́ bá lè ran obìnrin lọ́wọ́ kò yàtọ̀ sí pé ẹ ṣe help fàkéde. Gbogbo àwa tá dẹ̀jọ́ sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí, mo fi àsìkò yìí bẹ̀yìn pé ẹ jọ̀ọ́ bó ju 1 or 2 video ẹ bá mi ṣe fóbìnrin yìí. Ẹ jọ̀ọ́ mo mọ̀ pé tí gbogbo wa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, ó máa dé ibi tó máa dé. Ó máa dá ọwọ́ àwọn tó máa ran obìnrin yìí lọ́wọ́. Ṣé rí Nàìjíríà yìí tó bá béèyàn sílé táníkà, life ti defeat 1-0. Kò sí nǹkan tó fẹ́ ṣe. Kẹ́ni ẹ tó wá lọ jẹ́ first born 2-0. Ẹ wá máa imagine ẹni tí life ti defeat. Kí ló fẹ́ ṣe kó tó equalize wàhálà, kó tó wá win wàhálà. Ipò tí mo rí obìnrin nìyẹn. Ẹ̀yin tí akéde, ẹ jọ̀ọ́ ẹ bá mi dìde. Ẹ bá mi dìde ìrànlọ́wọ́ fóbìnrin yìí. Orí ìdùbúlẹ̀ ni mo wà o. Ẹ̀yin tẹ́ ní ayé. Ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀yin tẹ́ ní kí akéde máa lọ pé ẹ̀ ń bọ̀ lẹ́yìn akéde. Ẹ dìde láti ran obìnrin lọ́wọ́. Ìwọ̀nba ẹ̀pù tẹ́ bá lè ṣe fún akéde, mo fẹ́ jẹ́ kí ẹ bá mi ṣe fún obìnrin yìí. Ẹ̀yin tí akéde ọ̀pọ̀rọ̀ kágbọ̀n, afẹ́fẹ́ ló máa ń gbé wọn lọ. Tó bá yẹ pé mo fẹ́ ṣe àwàdà ni màá ní na breeze sport. Àsìkò àwàdà kọ́ lélẹ̀. Ẹ̀yin tí